Rere á pẹ́, ìkà á pẹ́, ilẹ̀ ní ọmọ ẹni tí ó tẹ̀ ń pẹ́. Ìwà ìkà kò pẹ́ ara mi, yé máa dánwò. Ìwà ìkà kò pẹ́ ara mi, ara kò dá. ẹ kú déédéé wòyí ẹ̀yin èèyàn wa àyànfẹ́ ajẹ́wọlé yín rèé o ìgbà bọ́ sórí omi ó lé téńté ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣeé fọ̀pálù a ò ní dé kẹ́ mọ́ mọ̀ wá igbó ò ní kún báyìí kẹ́ ẹ mọ́ mọ̀ rókò ọjà ò sì ní kún kẹ́ ẹ mọ́ màfín àní falágẹmọ ká ìbọ̀gún ká ìbọ̀ ọ̀sà yóò mọ́jú wá ṣe láṣẹ tọlọ́hun ọba ahéré patiko báyìí là ń gbóhùn ẹyẹ ọ̀rọ̀ lọ́mọ létí jẹ́ àbọ̀ ọ̀rọ̀ ìní mo tún gbé wá lónìí o pé bó bá dé ti mùtúmùwà a sì dódindi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bẹ tán fẹ́ mọ̀dí ayé ogunlọ́gọ̀ ẹ̀dá ìlàyé ń dààmú àkàìmọye ẹni táyé ti mú so ẹnìkan ò lè wẹ̀ kó káyé já o ìwọ tó ń fẹ́ kí gbogbo èèyàn ó mọ̀ nífẹ̀ẹ́ rẹ ìníwọ ṣe ń pínwó kó o pín mílíọ̀nù kó o pín lọ́nà méjì fún gbogbo èèyàn lọ́kọ̀ọ̀kan àwọn tí ó kórìíra rẹ̀ wọn ò ní dẹ́kun kó o sọ̀kò fọ́gídígí ilé ogún kí gbogbo èèyàn ó mọ̀ wọ̀ láwòmọ́jú àwọn tí ó ṣọ̀rẹ́ rẹ̀ wọn ò kúkú ṣọ̀rẹ́ rẹ̀ wọn ní fi ọ́lẹ̀ adáramọ́ lọ́ta kan ò mọ̀ sí aburúmọ́ lọ́rẹ̀ẹ́ kò sì sí bákan náà nítorí ègbìnrin ọ̀tẹ̀ ńlá ṣe máa ń légbìnrin ọ̀rẹ́ o pé tí irinwó bá ń bú ni wájú kí irinwó lè máa yin ni lẹ́yìn wọn ni béèyàn ò lọ́ta kò mọ lérí gòkè agbá béèyàn ò bá lọ́ta kò lè lọ wájú kádìjú ká ṣe bí ẹ ń kú ká wọ ẹni tí ó sunkún ẹni ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ́ para ká wọ ẹni tí ó ṣe ni pẹ̀lẹ́ ẹni tí ò bá fẹ́ ni láyé bá a kú sóde tọ̀run gan kò lè fẹ́ ni ọ̀rẹ́ wọn bí ojú o níwájú ẹni gbogbo ire náà ń fẹ́ ni fún lẹ́yìn èèyàn ìmọ̀ràn kàná kúkú mọ́ ń gbà adáramọ́ lọ́ta òkúkú sí àmọ́ ọ̀rẹ́ wa ń bí o bá wà tó ń gbọ́ mi báyìí mọ́ fìkàsànkà o àfìkàsànkà kì í jẹ́ ká ó tán àforóyàró amájóró peléke sí ni ẹjẹ́ àfoore sànká àyànfẹ́ ajẹ́wọlé ń relé o alálàyé òdodo tí ń fohùn gbogbo yé ni èmi lọ́mọ olóṣì ilé òun bàlejò sọ̀rọ̀ ọmọ ọ̀pẹ́yẹ mẹ́yẹjẹ ọ̀pẹ́yẹ àìmọ̀ṣoògùn ẹ ní kú láéláé ṣùgbọ́n o ẹ mọ ìyàfọ́kọ̀ ó dàbọ̀. Ọ̀rẹ́ á pẹ́, ìkà á pẹ́, ilẹ̀ ní ọmọẹni tí ó jẹ̀ ń pẹ́. Ìwà ìkà kò pẹ́.